ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Ọlọ́run akí Ọlọ́run ọba àlékè ọlá ọba àgbáńlá ayé ọba tó ṣàánú wa tó ṣe wá ní mùsùlùmí ọba náà la kí ọba náà la dúpẹ́ fún ẹgbẹ̀rún gbèjé èèyàn náà lẹni tó ṣe wípé inú àánú ni wọ́n ń bẹ ni wọ́n ń rìn ni wọ́n ń jẹ ni wọ́n ń mu ọba tó ṣe àwa ní mùsùlùmí tó ní ká mọ ìwọ Ọlọ́run fọ́lọ́run tó ní ká mọ àsìkò tó yẹ ń gbé ká ṣèjọ́sìn tó ní ká mọ ohun tó yẹ ká máa gbọ́ tó yẹ pé gbogbo ohun tí ó yíká wa èyí tó tọ́ ń bẹ àmọ́ ọba náà la kí ọba náà la dúpẹ́ fún jàmáà àtọrọ ìkẹ́ ìgẹ̀ àánú Ọlọ́run ọba tí ò ní tán àtọrọ rẹ̀ fún ọ̀gá wa aṣíwájú wa àwòkọ́ṣe wa dáadáa anabiyu Muhammad sallallahu alaihi wasallam àtòun àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà àti àwọn tó ṣe wípé títí ayé òfin níjáyé mọ́ wọ́n máa tẹ̀lé ìlànà anabi wa Muhammad sallallahu alaihi wasallam abẹ́ Ọlọ́run ọba kó má ṣe ìkàwá máwọn olóríire báyìí kó má ṣe wá lórí ibú nílé ayé kó má ṣe wá lórí ibú níjọ́ gbedal kìyàmà jama'a kó tó di wípé a ní awọnú ọ̀rọ̀ wa gbogbo àwọn tó ṣe wípé ó tọ́ sí ń gbé ká ṣàdúrà fún lólùkọ́ ni lóbí ni lólùtọ́ni sọ́nà ni lólùrànni lọ́wọ́ ni tó ṣe wípé ilé ayé fi ń rọrùn fẹ́nìkọ̀ọ̀kan wa a ṣàdúrà fún wọn o àwọn ẹni tó wà láyé nínú wọn kọ́lọ̀n kó má ṣe bá wa kẹ́ wọn ní kíkẹ́ ẹ̀táyé àwọn ẹni tí wọ́n ti kọjá sálkìyàmà nínú wọn abẹ́ Ọlọ́run ọba kó má ṣe ìbá ṣàánú wọn kó ṣàánú wọn kó kẹ́ wọn kó ṣàforíjì fún wọn gbogbo dáadáa tí wọ́n gbélé ayé ṣe kọ́lọ̀n kó má ṣe jẹ́ kí wọ́n bẹ̀san rẹ̀ pàdé èyí tó jẹ́ aburú níbẹ̀ kọ́lọ̀n kó má ṣe ṣàforíjì fún wọn àwọn ẹni tán bẹ láyé inú wọn ẹ̀mí gbogbo àdáfíà ara ọlọ́mọṣà ṣe fún wọn ẹ̀rí níkẹyìn náà àdáyarí àdúà fún àwọn tó ṣe pé Ọlọ́run fi ṣe sábà bí orú oore báyìí oore Sunna TV tó ṣe pé ẹnìkọ̀ọ̀kan wa náà à ń jẹ àǹfààní rẹ̀ nílé à ń jẹ àǹfààní rẹ̀ lóko à ń jẹ àǹfààní rẹ̀ níbikíbi tẹ́nìkọ̀ọ̀kan wá wà abẹ́lọ́hun fáwọn ọmọ bàbá wa Alhaji Sefu Saka àríkọ́ṣe Ọlọ́run ọmọ wọn orí bọ́n ṣe wà ó sì rí ohun tí wọ́n ń ṣe
wọ́n nìkan ló lè san wọ́n lẹ́san o, kò sẹ́ni tó lè san wọ́n lẹ́san. ọlọ́mọṣẹ́ bá wa san wọ́n lẹ́san rí. jama aṣàdúà fún ọ̀gá wa bàbá dáadáa àfà dáadáa onínúure ẹni tó ṣe yí pé mujahidun fi sabilillah òun ni wọ́n ń jagun lọ́sàn, wọ́n ń jagun lóru, wọ́n ń jagun Yorùbá, wọ́n ń jagun pẹ̀lú Faransé, èdè Lárúbáwá, gbogbo wọn fi ń jagun sójú ọ̀nà Ọlọ́run. àwọn Dr. wa Abdulrahim Shaitu Thani abẹ́lọ́wọ́n ọba fún ọ, àlékún ẹ̀mí gógùn, àlékún àlàáfíà ara, àlékún ìdùnnú, àlékún àgbéga, àlékún sábàbí tí ó mú ni wọ àlìjánnà. ọlọ́mọṣẹ́ bá wa ṣe fún bàbá náà. bá ṣe ṣàdúrà fún àwọn bàbá wa yìí, àṣàdúrà fún gbogbo àwọn àfáà wa tí wọ́n ń ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa ní Sunna TV ń bí, àtàwọn àfáà wa míì náà tó ṣe pé àtàrà wọn fi ṣoríire. ọlọ́run ọba àlekè ọlá là ń bẹ̀ kó mọ́ṣẹ́ bá wa ṣe gbogbo àwọn ẹni yìí, kọ́lọ́run kó mọ́ṣẹ́ bá wa san wọ́n lẹ́san rẹ̀, ọlá títóbi rẹ̀, ọlá àjẹkànṣó rẹ̀. jàmáà ní àkókò ọ̀wọ̀ yìí a lè ní ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan ká sọ̀rọ̀ kan àyàfi ká tún ṣàdúrà fáwọn kan tó ṣe wípé bójò ń rọ̀ bórùn ń ràn wọ́n jáde wọ́n ní àwọn ń lọ Sunna TV, wọ́n fẹ́ wá ṣiṣẹ́, wọ́n fẹ́ wá ka, wọ́n fẹ́ wá tuntò láti jẹ́ ń gbé kí èmi àti yín kábàlẹ̀ jẹ́rú àǹfààní tá ń jẹ lọ́dẹ̀dẹ̀ wa, ní yàrá wa, nínú ilé wa, níbi iṣẹ́ wa yìí. gbogbo àwọn òṣìṣẹ́ Sunna TV Ọlọ́run kó má ṣe bá wa san wọ́n lẹ́san rẹ̀ o. Ọlọ́run ilé yín, ọ̀nà yín, Ọlọ́run má jẹ́ ó dàrú o. àwọn ọmọ yín, Ọlọ́run má ṣe bá yín yè wọ́n, Ọlọ́run má ṣe bá wa tọ́jú wọn. abẹ́ Ọlọ́run ọba àlekè ọlá gbogbo eléyìí tẹ̀ ń ṣe yìí Ọlọ́run kó má ṣe ní sábàbí iná fún yín, kó ṣe ní sábàbí àlìjánnà fún yín. ọlá títóbi ọba náà, ọlá àjẹkànṣó ọba náà. gbogbo jàmáà wa nílé akẹ́yìn náà o. ibi tá ti ń rówó tá fi ń ṣe abonnement, ibi tá ti ń rówó tá fi ń ra fọ̀fẹ́, ibi tá ti ń rówó tá ń ná tá fi ń tún tẹ̀lé iṣẹ́ ní gbogbo ìgbà. Ọlọ́run ọba àlekè ọlá kò ní jẹ́ kí ìná kó tán wọ ẹnìkọ̀ọ̀kan wa o. ọlá títóbi ọba náà, ọlá àjẹkànṣó ọba náà. ní àkókò ọ̀wọ̀ yìí ẹ̀rí ohun tí a máa fi jomitoro ọ̀rọ̀, tá a máa fi najú, tá a fi máa bára wa sọ̀rọ̀, ẹ̀rí òun náà ní ọ̀rọ̀ àsìkò. ẹ̀rí ohun tí ń ṣẹlẹ̀ lásìkò tí ń lọ láwùjọ wa, ẹ̀rí òun náà ní àwa náà gan lára a fi ṣe kíni o, a fi dára wa lẹ́kọ̀ọ́. Ọlọ́run ọba àlekè ọlá èyí tá a bá wí lónìí Ọlọ́run má ṣe ìjó wúlò fún wa o, Ọlọ́run má ṣe ìjó wúlò fún wa o, Ọlọ́run má ṣe ìjó wúlò fún wa. ọlá títóbi ọba náà, ọlá àjẹkànṣó ọba náà. ìyá ńlá wa Maryam alayha salam, ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ la fẹ́ sọ, bíbí rẹ̀, ẹ̀rí báwo ni wọ́n ṣe rèé, kí làwọn ìròyìn dáadáa tí ń bẹ lára Maryam alayha salam tó gbọ́dọ̀ jẹ́ ẹ̀kọ́ fáwa mùsùlùmí lónìí. àkọ́kọ́ ni wípé a pèrè wa sí àkíyèsí nǹkan méjì. àkíyèsí nǹkan méjì tá a pèrè wa sí àkọ́kọ́ ń bẹ òun náà ni wípé Maryam alayha salam Ọlọ́run bá ròyìn rẹ̀ nínú al-Qur'an, ṣùgbọ́n ríròyìn tọ́lọ́run bá ròyìn rẹ̀ nínú al-Qur'an kìí kan ṣe ń gbé kábàkàmà pìtàn lásán o, kìí kan ṣe ń gbé kákàmà sọ pé wọ́n bí bàbá báyìí ló bí, ìyá báyìí ló bí, ìyá báyìí lẹ́gbẹ́n báyìí ni kíní kan, rárá o. kí ni Islam fẹ́, kí ni Qur'an fẹ́ tí Qur'an fi ń pìtàn yìí fún wa, tí al-Qur'an fi ń pìtàn yìí fún wa, ń fẹ́ ń pé ká kó àwọn ẹ̀kọ́ ad-durusu tarbawiyya, ká kó àwọn ẹ̀kọ́ tó jẹ mọ́ àwọn ẹ̀kọ́ bá ṣe ń lólé ayé, bá ṣe ń tọ́mọ, báwa náà ṣe tọ́ra wa, tájèrè ara wa nílé ayé, tájèrè ara wa lálùkìyàmà. bẹ́ẹ̀ náà ni a kó àwọn ẹ̀kọ́ tó jẹ mọ́ kíni o, al-aqida, tó jẹ mọ́ ìgbàgbọ́ àdìọ́kàn mùsùlùmí, a kọ́ lára àgbésí ayé ta ni, a kọ́ lára àgbésí ayé ìyá wa Maryam alayha salam. bẹ́ẹ̀ náà ni a kọ́ àwọn ẹ̀kọ́ tó ṣe pé ó jẹ mọ́ àwùjọ bá ṣe ń lò láwùjọ, a kọ́ pẹ̀lú ta ni, a kọ́ látara ìyá wa tí ń jẹ́ Maryam alayha salam. èkejì nínú àkíyèsí ta ní ká pera wa sí kó tó di pé àmọ́ wa mú àwọn ọ̀rọ̀ yìí wá lẹ́sẹẹsẹ, òun náà ni wípé ìyá wa Maryam alayha salam obìnrin dáadáa ni. obìnrin dáadáa tó wá jẹ́ yìí, a wá ṣe kí ni o, a gbọ́dọ̀ mọ̀ wípé bí tí Maryam ṣe lo àwùjọ kò fẹ́ yàtọ̀ sí àwùjọ tiwa náà lónìí. báwo la ṣe gbà fi gbé ìgbésí ayé Maryam alayha salam tá a gbé wọnú ìgbésí ayé àsìkò tiwa náà tá ń lò yìí, àwùjọ wa tá ń lò, nítorí pé inú àwùjọ ni Maryam wọ́n bí sí, inú àwùjọ ló dàgbà sí, gbogbo àwọn ìròyìn tí ń bẹ lára rẹ̀ inú àwùjọ ló ti lu àwọn ìròyìn yìí. jàmbá jẹ́ pé a máa bára wa lọ lẹ́sẹẹsẹ
níkẹyìn ìgbà tá ti gbọ́ àwọn àkíyèsí méjèèjì kọ́lọ́run bá àlékè ọlá gbogbo ohun tá bá wí ọlọ́mọṣẹ́ ìjọ wúlò fún wa. àkọ́kọ́ òun náà ni pé ìgbésí ayé Maryam àpèjúwe ńlá ló jẹ́. ẹ̀rí Maryam tí ń jẹ́ ìyá Nabiyullahi Isa anábì ọlọ́run dáadáa ni tí ń jẹ́ Isa alayhi salam ìyá rẹ̀ ní jẹ́ Maryam. ẹ̀rí ó jẹ́ àpèjúwe ńlá tó ṣe pé àpèjúwe tó kún kẹ́kẹ́ àpèjúwe tó ṣe pé ó ṣe é fi yan gàn ní ọlọ́run ọba balẹ̀kẹ́ ọlá ó ní kíkíni ò kí Maryam jẹ́ fún wa níbi kíni níbi bìnà insan níbi pé kíni ò èèyàn afẹ́ tó èèyàn gẹ́gẹ́ bí kẹ̀kẹ́ èèyàn fẹ́ dodidi báwo lèèyàn ó ṣe dodidi gbà tí ó jẹ́ pé yóò dodidi nínú ìgbàgbọ́ yóò dodidi nínú ìjọsìn yóò dodidi nínú ká súnmọ́ ọlọ́run ọba yóò dodidi nínú pé kíni ò nínú wípé ká máa bá ṣe máa ń bá wọn àyàn lò nínú àwùjọ ara Maryam alayhi salam lọ́lọ́run ọba kó àwọn àṣírí ìpamọ́ sí jama'a. ẹ̀rí òun láfi rí pé Maryam alayhi salam ẹ̀rí ọ̀rọ̀ gbésí ayé rẹ̀ ẹ̀rí ó bẹ̀rẹ̀ láti gbé kíni ó ti bẹ̀rẹ̀ láti bí bíbí rẹ̀. bíbí Maryam alayhi salam àwọn àfáà sọ fún wa pé nínú àwọn nǹkan tí a lè máa ṣọ́ nínú gbésí ayé Maryam òun náà ni pé ọ̀rọ̀ Maryam ti bẹ̀rẹ̀ kó tó di pé wọ́n bí Maryam alayhi salam kó tó di pé wọ́n bí Maryam sáyé wọ́n sọ ní orúkọ tí ó máa jẹ́ Maryam. ẹ̀rí ọlọ́run bàbá àlékè ọlá ó ti palẹ̀ mọ́ ohun tó fẹ́ kọ́mọ yìí jẹ́ ọlọ́run ti palẹ̀ mọ́ rẹ̀ kalẹ̀ sọ́mọ sígbé sí ara ìyá àti bàbá tó bí ọmọ yìí báyìí. ẹ̀rí ọlọ́run bàbá àlékè ọlá sọ fún wa nínú al-Qur'an ó ní idh qalat imra'atu Imran bàbá ànábì wa bàbá ìyá wa tí a mọ̀ sí Maryam òun ní jẹ́ Imran. ọlọ́run ní nígbà tí ìyàwó Imran tí ń jẹ́ bàbá Isa tí ń jẹ́ bàbá Maryam ìyá Maryam ń sọ wípé kí ni o Rabbi inni nadhartu laka ma fi batni muharrara ọlọ́run mo ṣe ìyanu fún ẹ mo bẹ́ẹ̀ ṣàdéhùn wípé ohun tí ń bẹ nínú mi èyí ẹ̀rí mo gbé kalẹ̀ muharraran ń gbé kalẹ̀ lẹ́ni tó jẹ́ pé mo gbé kalẹ̀ pẹ̀lú àníyàn tó dáa. ọmọ yìí ìfẹ́ bẹ́ẹ̀ lómi pé kó lọ pọnmi wá fún mi lódò ìfẹ́ ran sọ́jà wípé kó lọ tajà fún mi ìfẹ́ gbé sí ṣọ́ọ̀bù ìfẹ́ fi ṣe nǹkan kan inni nadhartu laka ma fi batni muharrara ọmọ tí ń bẹ nù mí èyí mo fẹ́ gbé kalẹ̀ lẹ́ni tí ó ṣe kí ni ìjọsìn mo fẹ́ fi ṣe fún òrè ọlọ́run ọba. àwọn àfáà wa wọ́n sọ fún wa pé ìtumọ̀ eléyìí òun ni khalisan mufarrigan lil ibada mo gbé kalẹ̀ ní kí ni pẹ̀lú ọkàn mímọ́ nítorí èrè ọlọ́run kò ní wá ní nǹkan kan tí ó máa ṣe nígbésí ayé náà ju ń pé yóò máa ṣe ìjọsìn fún èrè ọlọ́run ọba lọ. wali khidmati Baitul Maqdis yóò jẹ́ ẹni tó ṣe kí ni yóò máa ṣe àmójútó yóò máa ṣètọ́jú Baitul Maqdis tí ń jẹ́ mọ́sálásí kẹta tí a mọ̀ nínú àwọn mọ́sálásí ńláńlá tó jẹ́ pé kí ni tí wọ́n jẹ́ máa sí ọ̀wọ̀ máa sí ńláńlá tó jẹ́ pé a mọ̀ nínú Islam tí ń bẹ ní Palestine kọ́lọ́n balẹ̀kẹ́ ọlá kó má ṣe ìdápadà sínú ẹrù àwọn mùsùlùmí jama'a. tọ́ ìyá Maryam wa ń sọ wípé fataqabbal minni ọlọ́run mo ti gbọ́ máa yí kalẹ̀ o ìyìn tí ì bí àmọ́ mo ti ṣàdéhùn fún yín pé tí mo bá bímọ yìí ìyìn ní dí ọmọ náà lọ́wọ́ láti ṣe kíni láti ṣe tiẹ̀. ọlọ́run má ṣe ìbá mi gbà á o ó tó wá ṣàdúrà lélẹ́rí wípé ọlọ́run gba ìjọsìn tí mo fẹ́ ṣe yìí gbà lọ́wọ́ mi ẹ̀rí ọmọ yìí mo fẹ́ fi ṣèjọsìn ní gbà lọ́wọ́ mi. ọlọ́run wa ní ìyá wa yìí ń sọ wípé innaka sami'un al-alim innaka anta sami'ul alim dájúdájú èrè ọlọ́run ọba olùgbọ́ nìyẹn bẹ́ẹ̀ náà ni èrè ọlọ́run ọba olùmọ̀ nìyẹn ó mọ ohun tí ń bẹ nínú mi ó sì gbọ́ ohun tí mò ń sọ ọlọ́run ṣe ohun tí mò ń fẹ́ jàmáà. àwọn àfáà sọ fún wa yìí pé nínú àyà yìí a rí àwọn ẹ̀kọ́ kọ́ tó jẹ́ pé a máa yọ fúnra wa lẹ́ẹ̀kan náà. kí lẹ̀kọ́ àkọ́kọ́ òun náà ni an-niyyatu qabla wujudil walad àti gbọ́dọ̀ láníyàn tó dá lérí ọmọ kó tó dín pa ọmọ àní ó wáyé kí la fẹ́ ń pé kí ọmọ àní wá ṣe láyé kí là wá fẹ́ ń pé afẹ́ fọmọ àní ṣe ṣáà fi takotọ ọlọ́run ọba ní àbí afẹ́ fi ránṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ jàmáà. káwa náà ká mọ̀ wò ó ìwọ nísìn eré kíni eré báwo ló ṣe eré àníyàn wo ló fẹ́ fi bímọ ló fi ń tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run eré àníyàn wo ló fi ń tọrọ ọmọ tó ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kí ló ń fẹ́ gbé kọ́mọ yìí jẹ́ ẹ̀rí tá bá wo àwùjọ Yorùbá lónìí ẹ̀rí pípọ̀ nínú àwọn ìyá
pípọ̀ náà àwọn obìnrin bẹ́ẹ̀ náà kípọ̀ náà bàbá wọ́n máa sọ fún mi pé uridu li ibni an yanjah wípé èmi náà ń fẹ́ pé kọ́mọ mi kó ṣoríire, mò ń fẹ́ pé kọ́mọ mi kó lù àlùyọ, mò ń fẹ́ pé kọ́mọ mi kó di mínísítà, mò ń fẹ́ pé kọ́mọ mi kó ṣe báyìí, mò ń fẹ́ pé kọ́mọ mi kó ṣe báyìí. bẹ́ẹ̀ náà ni a tún ara àwọn olóríire mi tí wọ́n ní ọmọ mi tí mo bí o ń tọrọ nǹkan kan fún ohun tí mò ń tọrọ fún ni pé Allahumma ij'alhu hafidhan li kitabik amilan bihi mutamassikan bidinik. ohun tí mo tọ́ lọ́dọ̀ ẹni pé kí ni o ṣọmọ mi ní ọmọ tí ó hal Qur'an. Allahu akbar. ṣe ọmọ mi lọ́mọ tó ṣe yí pé yóò wúlò fẹ́ sìn, ṣe ọmọ mi ló ṣe yí pé lọ́mọ tó ṣe yí pé yóò ṣe kí ni o yóò gbá ẹ̀sìn mú dáadáa, òun ní tọrọ nǹkan kan jù bẹ́ẹ̀ lọ. tọ́ ọmọ yìí ó wá dàgbà tán, ọlọ́run wa ní kó rí al-Qur'an ha, ọlọ́run wa ní kọ́ ọmọ yìí kó fẹ́ràn ẹ̀sìn, ọlọ́run wa ní níkẹyìn ìgbà tọ́mọ yìí fẹ́ràn ẹ̀sìn ni kọ́ ọmọ yìí jẹ́ irinṣẹ́ ìdùnnú fún kí ni o fẹ́ sìn. tó bá ti wá jẹ́ irinṣẹ́ ìdùnnú fẹ́ sìn ni kò ní jẹ́ irinṣẹ́ ìbànújẹ́ fún bí jàmáà. ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn. jẹ́ pé kó tó di pé àbímọ àbí ìgbà tọ́mọ ti wà ń kékeré láti gbọ́dọ̀ ní àníyàn tó dá pé kí la fẹ́ ń pé kọ́mọ yìí jẹ́. àárí ẹ̀kọ́ ìkọ́ látara ìyá ta ni o, ìyá Maryam alayhassalam. ẹ̀rí nínú ẹ̀kọ́ tarí kọ́ níbí òun náà ni an-nadhr huna laysa lafdhan tuqal laysa lafdhan yuqal, kìí kan ṣe gbólóhùn ni ìyá yìí kan sọ lásán, ọ̀rọ̀ àdéhùn tó ṣe ni kìí kan ṣọ̀rọ̀ lásán. ṣáwádà máa kó pọ̀ nínú wa lónìí tó jẹ́ pé àdéhùn wa ẹ̀rí ó dà gẹ́gẹ́ bí kéèyàn ṣàlùwàlá ni kó má dúró kírun. pípọ̀ nu wa àdéhùn wa nìyẹn. mọ̀ ń fẹ́ gbé kọ́ ọmọ mi ọmọ mi gbọ́dọ̀ ha Qur'an o. nígbà tó ọmọ ní bá délé ayé tán àbáde ọmọ ẹnìkan tó ṣe pé òun kàwé lọ àbí ń kọ́ṣẹ́ kan lọ àbí ó lọ kọ́ṣẹ́ kan tó jẹ́ pé àtàrà aṣẹ́rìn ló ti ṣoríire. àwọn náà máa wọ́n pé mo sọ tẹ́lẹ̀ ń pé ilé kí ó lọ́mọ yóò lọ àmọ́ pẹ̀lú bí mo ṣe ń wò kọ́kọ́ fi ilé kí ó lẹ̀ náà kó wá lọ ṣe báyìí náà. Allahu akbar. àbí ń pé àwọn èèyàn ó máa wá sọ fún wa ẹ̀rí ń pé ìyá Maryam alayhi salam bí ń pé ó ti tó ètò ìgbésí ayé ọmọ náà kalẹ̀ ìwà ń bẹ lọ́hùn pé tọ́ ètò tí mo tò kalẹ̀ yìí o wípé eré ẹ̀ lọ́mọ mi fẹ́ rìn nígbà tó bá délé ayé, Ọlọ́run má jẹ́ ó yẹ̀. bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ rí jàmáà, a gbọ́dọ̀ gbìyànjú láti tó ètò láti la plan báwo lọ́mọ wa ṣe fẹ́ rìn, ńbo ló fẹ́ gbé, báwo ló ṣe fẹ́ ṣègbésí ayé rẹ̀. àwa ni a là kalẹ̀ àmọ́ abẹ́ lọ́hùn gbé kọ́lọ́run ọba àlekè ọlá ń ta là kalẹ̀ ní kọ́lọ́run ṣe ó ṣẹ́ nígbésí ayé ọmọ náà. ẹ̀rí eléyìí àríkọ́ látara ìyá Maryam alayhassalam. bẹ́ẹ̀ náà ni al-Qur'an nínú àyà yìí yuqarriru lana anna salaha al-abna yabda'u min niyyati al-aba wal-ummahat. Qur'an ń fi àyà yìí sọ fún wa wípé oríire ọmọ ẹ̀rí ọmọ ó bá yaare, ọmọ ó bá ya dáadáa tí ó di ẹni ire lọ́la ó bẹ̀rẹ̀ láti bí àníyàn tí bàbá àti ìyá tí wọ́n ní. jẹ́ pé tí àníyàn ìyá bá da Ọlọ́run lè ní kí ọmọ yìí kó ṣoríire, àmọ́ tí àníyàn ìyá ò bá da táníyàn bàbá ò bá da ó súnmọ́ kó jẹ́ pé olórí ibú lọmọ ó yàwó. Ọlọ́run ní jẹ́ káwọn ọmọ wa kan yẹ olórí ibú jàmáà. tí a bá tún lọ a tún wá rí pé ìyá yìí nígbà tí ó royún yìí nígbà tó fẹ́ bímọ ó wá bímọ, nígbà tó bímọ lẹ́ẹ̀kan náà ó wá rí pé òun ti ṣàdéhùn fọ́lọ́run pé ọmọ tóun bá bí o ọmọ tí ó mọ ṣèjọ́sìn fọ́lọ́run ọba ni. ó wá fẹ́ bímọ ó wá ní inni wada'tuha untha. Ọlọ́run ọmọ tó tún fún mi ọmọ obìnrin ló tún padà fún mi, ọmọkùnrin mò ń wá tí ó jẹ imam, tí ó jẹ hafiz, tí ó jẹ olùkọ́, tí ó jẹ dáìyà, tí ó máa ṣe báyìí nínú ẹ̀sìn, tí ó máa fẹ́ ìsìn Ọlọ́run ọba ká, òun ni mò ń tọrọ. ẹ̀rí wá ní wallahu a'lamu bima wada'at. tọ́ Ọlọ́run wá ń sọ wípé Ọlọ́run sọ fún wa al-Qur'an pé Ọlọ́run ọba ó ti mọ ohun tó bí kóhun náà tó bí, kóhun tó wá mọ̀ pé ọmọbìnrin mo bí, Ọlọ́run ti mọ ohun tó fẹ́ bí. ìyá ìwá ni walaysa adh-dhakaru kal-untha. tọ́ àmọ́ ọmọkùnrin ń tọ́ ọmọkùnrin lè ṣe kọ́ lọ́mọbìnrin lè ṣe o. ẹ̀rí pé àwùjọ wa lónìí bẹ́ẹ̀ la rí nìyẹn. ẹ̀rí wa inni sammaytuha Maryam. ìyá ìwá ni tọ́ ọmọ yìí orúkọ tí mo fẹ́ ń gbé kó máa jẹ́ Maryam lọ́mọ yìí ó máa jẹ́. ẹ̀rí orúkọ tí ó máa jẹ́ Maryam lórúkọ tí ó máa jẹ́. a rí i pé nínú àyà yìí àwọn ẹ̀kọ́ ń bẹ ń bẹ tó jẹ́ pé Ọlọ́run ọba àlekè ọlá ó fẹ́ ń pé ká kọ́ tọ́lọ́run fi ń pìtàn yìí fún wa al-Qur'an kì í kàn ṣe ń gbé ká kàn mọ́ sọ̀rọ̀ ìtàn lásán. ẹ̀rí
nínú ẹ̀kọ́ àkọ́kọ́ òun náà ni pínkíni o nínú àwùjọ wa ọ̀rọ̀ obìnrin a máa ń rò pé obìnrin être du second plan ni pé ẹ̀dá tó jẹ́ pé kò sí nínú ayé kan ni ẹ̀yìn ló wà a gbọ́dọ̀ kákún láàfin pé nínú àwọn ìjọ tó ti kọjá kó tó rí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá ní idha bushira ahaduhum bil untha dhalla wajhuhu muswadda wa huwa kadhim ọlọ́run ní tọ́ nínú aburú tí ń bẹ lára wọn òun náà ní pé tán bá fún ẹnìkan nu wọn nírò wípé ọmọ obìnrin ló bí ọmọ tó bí obìnrin ni dhalla wajhuhu muswadda ẹ sì rí pé yóò kájú kó lẹ́ẹ̀kan náà ẹ wo gbégbé bí ń pé ọ̀fọ̀ ṣe ẹni ó bí ma ní ṣùgbọ́n ọmọ ló bí ìdùnnú ni ẹ̀rí yóò wà ní ewu mọ bí eré burúkú wo leléyìí subhanallah islam fẹ́ wá tún kíní ẹ̀ ṣe ọlọ́run wá ní kíni o ìyá Mariam ó bí obìnrin káwa náà wá wò níbí láti gbérí pé Mariam alayha salam bó ṣe jẹ́ ń pé obìnrin ni tó orúkọ ò parẹ́ kò nínú tàndòní ibẹ̀ yẹn láti gbérí pé àyímáyé ọmọ obìnrin lójó oríire fòbí àyímáyé ọmọ ọkùnrin lójó orí bú fòbí jẹ́ pé àti bẹ̀yẹn àtúgbọ́n akẹ́kọ̀ọ́ wípé kí ni o tí ọlọ́run bá ṣe ẹ̀ṣà fẹ́dà ẹ̀dá gbọ́dọ̀ dùnnú sí ẹ̀ṣà tọ́lọ́run bá ṣe fún ìwọ ń fẹ́ láti yẹ olówó ọlọ́run yẹ ẹ́ ní kí ni o ọlọ́run yẹ ẹ́ ní ẹni tí ṣe pé ó ní níwọ̀nba ọlọ́run sì ní kó máa rẹ́sì ṣe nírọ̀rùn ẹlòmíì ń fẹ́ láti rẹ́sì ṣe ọwọ́ lọ́lọ́run ọba fóun mùsíbà tọ́lọ́run wá fi kún fún ní wípé kí ni o ìwọ ń tiẹ̀ ò ní lẹ́sìn jàmáà báwo lẹni tó lẹ́sìn báwo ni ó ṣe gbà fi dúpẹ́ fọlọ́run ọba jẹ́ pé a gbọ́dọ̀ máa ṣe kí ni a gbọ́dọ̀ máa ronú sí gbogbo àwọn nǹkan yìí nínú ìgbésí ayé wa ẹ̀rí al-Qur'an ń kọ́ wa wípé anna qimatal walad laysa fi jinsihi wípé pàtàkì ọmọ àbí iyì tọ́mọ ní ipò tọ́mọ ó ní nígbésí ayé ìlápa tọ́mọ ó ní nígbésí ayé bàbá àti ìyá kò jẹ́ mọ́ ṣọ́kùnrin ni àbóbìnrin ni ìwúlò tọ́mọ ó wúlò fún bàbá àti ìyá nílé ayé ìwúlò tí ó wúlò fún wọn lálùkìyàmà kò jẹ́ mọ́ pé kí ni o ṣọ́mọ ayé ọkùnrin ni ṣọ́mọ ayé obìnrin ni rárá nǹkan kan lọ́hùn níbẹ̀ tọ́lọ́n bá fẹ́ ní ọmọ ọkùnrin náà ló bí tí ọmọ yìí ó fi wúlò fún ẹ ọmọ ọkùnrin ló bí tó bá jẹ́ pé ọmọ obìnrin náà ló padà bí tí ó wúlò fún ẹ tó jẹ́ pé níkẹyìn ìgbà tó bá dogbó bùṣe ọmọ obìnrin yìí ni ó padà ṣe kí ni o ni ó padà dúró tiẹ̀ ọmọ obìnrin náà ló bí jàmáà jẹ́ pé nínú ẹ̀kọ́ tarí kọ́ nínú pé wọ́n bí Mariam wọ́n bí lóbìnrin níkẹyìn ìgbà tí wọ́n ti ń retí pé ọkùnrin làwọn fẹ́ bí àkọ́kọ́ ni pé kí ni a gbọ́dọ̀ gbà fún tọ́lọ́run bàbá pín fún wa èkejì ní pé ká lọ́mọ yìí pé kí ni o tàbá bímọ kì í ṣe dandan ní pé kó jẹ́ pé kí ni o kì í ṣe dandan ní pé kó jẹ́ ọkùnrin tàbá bí obìnrin náà gan lára gbọ́dọ̀ dùnnú sí kam min banatin hafidhatin lil Qur'an àbí àyìmáyé obìnrin tó jẹ́ pé wọ́n há al-Qur'an àyìmáyé obìnrin tí wọ́n ń ṣẹ̀sìn fọ́lọ́run ọba àyìmáyé obìnrin tí wọ́n jẹ́ olùpèpè sójú ọ̀nà Ọlọ́run ọba àyìmáyé obìnrin tó jẹ́ pé àwọn náfa sábàbí oríire ọkọ wọn àyìmáyé obìnrin tó jẹ́ pé Ọlọ́run ọba balẹ̀kẹ́ ọlá ó fi ṣe sábàbí ìmọ̀nà gbogbo ẹbí lódìdí jàmáà káwa náà ká máa wà wọn lé wa àyìmáyé ọkọ tó jẹ́ pé kò sí nǹkan kan lára rẹ̀ ìyàwó ló fẹ́ tó fi dolóríire tó fi lẹ́sìn tó fi di kíni o tó fi di pé ń tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba lónìí tó fi di pé ó dolówó lónìí tó fi di pé ó kọ́lé lónìí obìnrin ló ṣe sábàbí rẹ̀ jàmáà jẹ́ pé tọ́lọ́run bá pín ìpín kan fún wa ká máa dunnú sí irú kíni o ká máa dunnú sí ìpín ní jàmáà tí a bá tún lọ a rí wípé nínú ìgbésí ayé Mariam bíbí rẹ̀ ní ṣókí ẹ̀rí kó tó di pé wọ́n bí ó ti ní ohun tábà Ọlọ́run ọba sọ ní ìgbà tí wọ́n bí bùṣe ó sì tún wá ní bí wọ́n ṣe rí tọ́ Ọlọ́run wá ní níkẹyìn ìgbà tí wọ́n bí ọmọ yìí fataqabbalaha rabbuha biqabulin hasan wọ́n ní tọ́ ó ti ṣe ìyanu fọ́lọ́run ó ti ṣàdéhùn fọ́lọ́run wípé tọ́ Ọlọ́run ọmọ yìí o mo fẹ́ gbé kó wúlò fún ẹni kó wúlò fẹ́sìn rẹ kó wúlò fún ilé rẹ tí ń jẹ́ mọ́sálásí rẹ Ọlọ́run wá ní ọmọ yìí gbàtẹ́ bí ni ẹ ti bí àbí àgbà ní gbígbà kìí ṣe pé ó jẹ́ obìnrin láàfin sọ pé a ní jẹ́ kó wúlò fún ilé Ọlọ́run yóò wúlò fún ilé Ọlọ́run
yóò wúlò fẹ́ sin Ọlọ́run, yóò wúlò fún bàbá, yóò wúlò fẹ́ bí, yóò wúlò fara. Kódà Maryam alayhi salam kò wá wúlò fún ẹbí nìkan, kò wúlò fún ìlú nìkan, kò wúlò fún Baitul Maqdis nìkan. Òun ló bí ọ̀kan nínú àwọn ànábì Ọlọ́run tó di kíni o, tó di ń pé orúkọ Maryam ò fi parẹ́ nínú ìtàn dòní jàmáà. Allahu akbar. Ó dá tábà lọ bí pé níkẹyìn ìgbà tán bí wọ́n fẹ́ rè, wọ́n bí Maryam alayhi salam kí àánú Ọlọ́run, àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú rẹ̀. Ẹ̀rí Maryam wá dẹni tó ṣe pé ó nídìí ẹni tí ó tọ́. Ẹ̀rí wọ́n bí ọmọ yìí, ó nídìí ẹni tí ó tọ́. Ọmọ òrukàn ni wọ́n bí, ó nídìí ẹni tí ó tọ́. A ní máa mú àwọn ìtàn kéékèèké wá, àwọn ibi tí ẹ̀kọ́ wà nínú ìtàn Maryam làwa fẹ́ kọ́. Wọ́n ní ẹni tó gbà tọ́, tó jẹ́ alágbàtọ́ rẹ̀, òun náà ní kíni o, òun náà ní ẹni tí a mọ̀ sí Zakariya alayhi salam. Allah ni wa kaffalaha Zakariya. Àwọn àfáà sọ fún wa pé ibi kó tó di wa kaffalaha Zakariya, Ọlọ́run sọ fún wa pé wa ambataha nabatan hasana. Ọlọ́run ṣe kíni o, Ọlọ́run ní kí ọmọ yìí kó gbèrú ní gbígbèrú tó dá. Níbí ó yẹ pé ká ṣàkíyèsí nǹkan kan o. Ọlọ́run bá lo gbólóhùn ambata tí a máa ń lò fún ẹrúgbìn wípé mo gbìn nǹkan o, kíní yìí sì wá ń hù, ìwá ń dàgbà díẹ̀díẹ̀. Mo gbìn kóró àgbàdo, ìwá ń dàgbà díẹ̀díẹ̀. Ó kò léwé, ó di igi, ó wá di ohun tí ń so gbàdo, ìgbàdo ò ní gbẹ, ó di ohun taká tó di gbé apàdà gbé lọlé. Ambata annabat, ìgbìn nǹkan ẹrúgbìn ó ṣe kíni o, ó hù díẹ̀díẹ̀ títí ó fi dàgbà jàmáà. Ẹ̀rí jàmáà, a rí pé ambataha wọ́n ní ẹ̀kọ́ mbẹ̀mbẹ̀ tá a kọ̀. Ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ mbẹ̀? Òun náà ni anna tarbiyata amaliyatun numuwin. Òun náà ni iṣẹ́ kan tó jẹ́ pé a máa ń ṣe, iṣẹ́ tó jẹ́ pé ìmọ̀ ń lọ síwájú díẹ̀díẹ̀ ni, kì í ṣe iṣẹ́ tá a máa ń ṣe tá a máa ń parí ẹ̀ lẹ́ẹ̀kan náà. A fẹ́ kọ́ ọmọ, kì í ṣe pé à ń kọ́ ọmọ àwa sọ pé mo ti kọ́ lónìí, nígbà tí mo ti kọ́ lónìí ó ti parí náà nìyẹn, ó ti mọ̀ náà nìyẹn. Rárá o. Bí yẹn bá bẹ̀rẹ̀, yóò yí mọjọ́ tó fẹ́ parí, yóò mọ̀ ṣe náà títí Ọlọ́run fi ní tọ́ mo gbà á, mo sì ṣe é ní ìrọ̀rùn, mo sì fi àṣẹ sí ohun tó fẹ́ lérí ọmọ náà. Jẹ́ pé mo ti sọ fún, mo sọ fún ọmọ náà títí kò gbọ́. Tọ́ àwọn máa sọ fún pé ya kinní kan ó ti ṣe tiẹ̀ tán, àyìnbá jókòó lọ́wọ́ kinní kan. Rárá o, a tó mọ̀ ṣe ni ambataha. Àwọn àfáà ní ẹ̀kọ́ mẹ́rin ní bẹ́ẹ̀ bí. Anna tarbiya takunu bi tadarruj. Ń pé a fẹ́ kọ́ ọmọ, kó mi ohun tá a fẹ́ kọ́ ọmọ, a fẹ́ kọ́ ní ìrìn ni, a máa kọ́ díẹ̀díẹ̀ ni, yóò máa dàgbà nínú ìrìn díẹ̀díẹ̀ ni. A fẹ́ kọ́ lọ́rọ̀, yóò máa dàgbà nínú ọ̀rọ̀ díẹ̀díẹ̀ ni. A fẹ́ kọ́ ní jíjẹ, báwo la ṣe ń jẹgbà pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn, a máa kọ́ díẹ̀díẹ̀ ni. A fẹ́ kọ́ ní irun kíkí, a máa kọ́ díẹ̀díẹ̀ ni. A fẹ́ kọ́ lálùwàlá, a máa kọ́ díẹ̀díẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni Al-Qur'an. Ẹ fẹ́ kọ́ ọmọ ní Suratul Fatiha, ẹ wá gbé odidi súra ni. Níjọ́ tí ọmọ tí ò ti kàárí, ẹ wá gbé, ẹ wá ní mo fẹ́ kọ́ ẹ lẹ́ẹ̀kan náà, o sì gbọ́dọ̀ mọ̀ lónìí. Ẹ wá yẹ ẹgbà tí ọmọ, subhanallah. Rárá bẹ́ẹ̀ kọ́ o, yakunu bi tadarruj, yóò máa jẹ́ díẹ̀ títí a fi débi tá ń lọ ní jàmáà. Nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú wa ambataha nabatan hasana, Ọlọ́run rè ó ní kí ọmọ yìí kó ṣe kí ni o, kó gba rírè níwọ̀nba títí ó fi dàgbà. Ọlọ́run bá àwọn àfáà sọ fún wọn pé al-inaya, wípé ohun tí ọmọ ta bá ń kọ́ lẹ́kọ̀ọ́, ìyàwó ta bá ń rè, ìyàwó ta bá ń tọ́, díẹ̀díẹ̀ la máa tọ́, kó wá jẹ́ pé díẹ̀díẹ̀ tá a máa tọ́ ni a máa ṣàmójútó ẹ̀ o. Ń bolo jókòó sí yẹn, má jókòó síbẹ̀. Ọ̀rọ̀ tó sọ yẹn àyí sọ bẹ́ẹ̀, bó ṣe ń wò yẹn àyí wò bẹ́ẹ̀, bó ṣe ń jẹun yẹn àyí jẹun bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tá a máa ṣe nínú ọ̀rọ̀ ìgbésí ayé náà jàmáà. Ẹ̀rí ambataha nabatan hasana. Nínú àwọn ẹ̀kọ́ tá tún rí nínú rẹ̀, òun náà ni anna at-tarbiya takunu bi hajatin masatin ila as-sabr.
òun náà ni wípé ohun tí a mọ̀ sí ìrírí ọmọ kọ́mọ fi dàgbà iṣẹ́ ni o, ó nídìí kíni, ó nídìí sùúrù. ẹ̀rí iṣẹ́ tó yẹ pé ó sọ fún pé má ṣe báyìí lónìí, ó bá tún dọ̀la bẹ́ẹ̀ náà ni ó tún ṣe. kì í wáṣọ ọmọ nìkan, bẹ́ẹ̀ náà lọ́mọṣẹ́, bẹ́ẹ̀ náà ni ìyàwó, ẹ̀rí bẹ́ẹ̀ náà ni ẹ̀gbọ́n tó jẹ́ ń pé lábúrò, bẹ́ẹ̀ náà ni olórí ìlú, ẹ̀rí bẹ́ẹ̀ náà ni èyíkéyìí nínú gbogbo ohun tí wọ́n bá jẹ́ nǹkan àmánà tó jẹ́ responsibility tó bá gbé fún yàn. kò ní jẹ́ pé mo ti sọ fún wọn pé kán ṣe òní náà ó sì bẹ̀ sí ṣe lẹ́ẹ̀kan náà, díẹ̀díẹ̀ ni o. ẹ̀rí ẹ̀kẹ́rin nínú àwọn tí àríkọ́ nínú ẹ̀kọ́ nínú wa ambataha nabatan hasana, òun náà ni anna salah la yusna'u fuj'atan. òun náà ni pé ká sọ̀yàn dẹni ire, èèyàn yìí dẹni ire lójijì nígbé ó sùn lánàá, ọ̀mùtí ní lánàá, ó wá jí lónìí, ó wá di kíni o, ó dẹni Ọlọ́run lẹ́ẹ̀kan náà, rárá o. díẹ̀díẹ̀ ni jẹ́ pé ẹni tá a rí pé a fẹ́ gbà wà bàjẹ́ lọ́dọ̀ rẹ̀, díẹ̀díẹ̀ náà láàfin máa díẹ̀díẹ̀ lá máa gbà lọ́dọ̀ rẹ̀. àgbà díẹ̀ lọ́dọ̀ ẹ̀ lónìí, àgbà díẹ̀ lọ́dọ̀ ẹ̀ lọ́la, àgbà díẹ̀ lọ́dọ̀ ẹ̀ lọ́túnla. ní jílẹ̀ kan náà ká sọ pé tó o bá ti fi ohun tó ń ṣe é lẹ̀, o ti dẹni iná náà nìyẹn, o ti di báyìí náà nìyẹn. díẹ̀díẹ̀ lá máa lọ. abẹ́rẹ́ ọba Allah kó má ṣe ìdúró ti wà o, kó má ṣe ìkẹ́ wa o. ẹ̀rí díẹ̀ nínú àwọn rírè tí wọ́n rí Maryam alayhi salam. ẹ̀rí Ọlọ́run bá ní wa ambataha nabatan hasana, a rè atọ́ ní títọ́ tó dáa. yẹn pé títọ́ ni à ń tọ́ díẹ̀díẹ̀ pẹ̀lú sùúrù, pẹ̀lú àmójútó, pẹ̀lú pé kí ni a mọ̀ pé ọmọ yìí ò lè dọmọ tó pé lẹ́ẹ̀kan náà, yóò máa dàgbà díẹ̀díẹ̀ ni. abẹ́lẹ́ wọn bá Allah kó má ṣe ìdúró ti wà. tàbá ti ń débi apá kejì ètò yìí, á padà máa ṣe èyí tó pọ̀ nínú àlàyé fún wa ní apá kejì ètò yìí. kọ́lọ́run bá lè kí ọlá kó má ṣe ìṣọ́wá di ìgbà náà. hadha wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alaihi wasallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. adúpẹ́ fọ́lọ́run ọba àlekíọlá tí ó tún ṣọ́ wa dé apá kejì ètò yìí. a ti ṣàlàyé díẹ̀ fúnra wa nípa bíbí ìyá wa Maryam alayhi salam. bẹ́ẹ̀ náà ni a ṣàlàyé díẹ̀ fúnra wa nípa rírè rẹ̀. Ọlọ́run ọba sọ fún wa ní al-Qur'an wípé wa kaffalaha Zakariya. Ọlọ́run tó sọ fún wa pé Zakariya òun náà ló rè Maryam ló tọ́. a rí i pé ibi ẹ̀kọ́ ńlá ń bẹ ń bí o, wípé ẹni tó bá tọ́ ọmọ ìmọ̀ ńlá pàǹgbèsè ayé ọmọ. tí ẹ bá gbé ọmọ tẹ bá lọ gbé sọ́dọ̀ abòrìṣà, wípé abòrìṣà ní kó máa bá yín tọ́jú ẹ̀ nítorí pé àkúkú àríbì kan tá gbọ́mọ yìí sí, a sì ń voyage. uncle wa tó jẹ́ abòrìṣà ní village, òun lá lọ gbé fún tọ́ ẹ kú orí ibú o, ọmọ ni ò ní yà nǹkankan àyàfi kó jẹ níbi. bẹ́ẹ̀ náà ni ẹ fẹ́ gbọ́mọ, ẹ fẹ́ lọ gbé sọ́dọ̀ èèyàn kan ibi kó máa bá yín tọ́, ó wá jẹ́ ẹni ibi ó jẹ́ ọ̀mùtí. ọmọ yìí bá dàgbà, ẹ má retí nǹkan kan lọ́dọ̀ rẹ̀ o, àánú Ọlọ́run ní òní kọ́ ọmọ yìí kó má mutí jàmáà. ẹ̀rí ẹ fẹ́ wá gbé ọmọ sílé kéwú, ẹ fẹ́ gbọ́mọ sílé kéwú, ẹ wá lọ gbé sọ́dọ̀ àfọ́ oníjàlábí. àfáà yìí ó wá ra agbádá, ó ra cropot, ó wá júwe ibi tán ti máa ń ta ìsèlé ní ọjà tọpá fọ́mọ yìí. ta ló fà á? ìwọ ló fà á, ìwọ òbí tó bímọ tó wo ẹni tó dá, tó níwàáre, tó láwòkọ́ṣe eré, tó jẹ́ pé a lè gbọ́mọ fún láti gbọ́mọ fún. ìwọ ló ṣaburú, ìwọ ló ṣe ọmọ, ìwọ ló gbẹ̀ṣẹ̀ ọmọ náà jàmáà. Ọlọ́run sọ fún wa wa kaffalaha Zakariya. Zakariya ló tọ́ Maryam tí Maryam fi dáhùn tó dá jàmáà. káwa náà má gbàgbé
wípé Zakariya nabiyullah Zakariya tẹ̀rí ni ọ̀kan náà wà nábì Ọlọ́run ni o kìí ṣe èèyàn lásán. murabbin olùtọ́ dáadáa ni, imamun aṣíwájú ẹ̀sìn ni, kúdùwà àwòkọ́ṣe rere ni nabiyullahi Zakariya, àwòkọ́ṣe ńlá ni Zakariya jẹ́ fáwùjọ. bẹ́ẹ̀ náà ni bọ́mọ yìí ṣe ń bẹ lọ́dọ̀ Zakariya, ọmọ yìí ń wo Zakariya, àwọn àgbésẹ̀ tí Zakariya máa ń gbé, bí tí Zakariya ṣe máa ń ṣàdúà, bí tí Zakariya ṣe máa ń yan náfìlà, bí tí Zakariya bí ṣe máa ń ṣe kíni o, bí tí ṣe máa ń gbààwẹ̀ fọ́lọ́hun. bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni Mariam ń sọ nísìnyí kọ́ ọyọ̀ kọ̀ọ̀kan lára Zakariya. tabani ká dá eléyìí ká dá padà sínú àwùjọ wa, ẹ̀rí pé nínú ọ̀dọ̀ Yorùbá pípọ̀ nù wa láwọn ìlú a máa ń fẹ́ pé kí ọmọ wa kó gbọ́dọ̀ àfà. bẹ́ẹ̀ ni ó dáa. àwọn àfà, àwọn imam, àwọn olùkọ́ alukur'an ká máa lọ gbọ́mọ sọ́dọ̀ wọn wípé ká bá rí ọmọ náà, ohun tó dájú náà ni wípé tá bá wo ẹni tó dá nínú wọn tí kìí ṣe ẹni tó jẹ́ pé ó sọ tí ó wá fún lórúkọ tó pè ní ma'ul haya, ń pé omi àmúṣẹ̀mí, yóò a máa sọ fọ́mọ pé Abdul Fattah bá mi lọ gbé ma'ul hayat, bá mi lọ gbé wá, ń pé omi àmúṣẹ̀mí lọ́nà lọ gbé wá. àwọn anákú omi tán pè lómi àmúṣẹ̀mí, ó ti sọ fọ́mọ pé omi àmúṣẹ̀mí ni, ọmọ gan lára ti gbé sọ́kàn, ìwọ òbí wá wọ́n á ní ká lọ gbómi àmúṣẹ̀mí wá, ìwọ kú nímọ̀. ẹ̀rí jẹ́ pé a gbọ́dọ̀ wo ẹni tó dáa nínú àwọn àfáà ká gbé ọmọ fún. ẹ̀rí alhamdulillah àwùjọ wa lónìí ń ní ìlọsíwájú, àrí àwọn al-khalaqat al-ilmiya, àrí àwọn àwùjọ àwọn ilé kéwú tán tí ń hal Qur'an, àrí àwọn ilé kéwú tó jẹ́ pé wọ́n kọ́ súnnà níbẹ̀, àrí àwọn ilé kéwú tó jẹ́ pé kí ni o, tó jẹ́ pé àwọn àfáà súnnà ni wọ́n ní. àwọn àwùjọ yìí, àwọn bí tá ń sọ yìí, àwọn bẹ̀ gangan ló yẹ pé ká máa lọ gbé ọmọ sí. Ọlọ́run sọ fún wa tí fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kí ni o, wa kaffalaha Zakariya òun ló ṣe kí ni, òun ló tọ́ ọmọ yìí tó fi dẹni ire jàmáà. wọ́n ní nínú tí a rí kọ́ níbí kì í kàn ṣe ń gbé ká lọ gbọ́ ọmọ sí kí ni o, sí ilé kéwú nìkan. àmọ́ nínú tá a rí kọ́ òun náà ni pé àwọn mọ́sálásí àdúgbò wa ká máa jẹ́ káwọn ọmọ wa ká máa lò bẹ̀. àwọn ọmọ bá ń lò bẹ̀ tí ìmáàmù bẹ bá jẹ́ ẹni tó dáa, ká jẹ́ káwọn ọmọ wa ká máa súnmọ́ ìmáàmù. ẹ̀rí kí ìmáàmù ká máa bá wọn sọ̀rọ̀, kí ìmáàmù kó máa kọ́ wọn lẹ́kọ̀ọ́, dájúdájú ó ní ohun tí ó ṣe nígbésí ayé wọn. káwọn máa rò pé mọ́sálásí wa ó jẹ́ kí ni, ó jẹ́ àyè ìrun nìkan, àyè ìrun nìkan kọ́, nítorí pé mọ́sálásí nínú Islam nínú ipò tó ní òun náà ní kí ni o, mọ́sálásí jẹ́ madrasatu akhlaq, ó jẹ́ kí ni o, ó jẹ́ ilé ẹ̀kọ́ tá ti máa lọ kọ́ ìwà dáadáa. bẹ́ẹ̀ náà ni markazun tarbawiya, bẹ́ẹ̀ náà markazun tarbawi òun náà ní pé ohun tí ń jẹ́ mọ́sálásí ni ó jẹ́ kí ni o, ó jẹ́ inú ọgbà kan tá ti máa ń kọ́ kí ni o, tá ti máa ń kọ́ ọmọ, tá ti máa ń rí ọmọ tó máa fi máa ń dàgbà ní ti dáadáa jàmáà. káwa náà wo àwọn àdúgbò wa, káwa àwọn ìlú wa tó jẹ́ pé àwọn àfáà súnnà ni wọ́n ń bẹ ní mọ́sálásí àdúgbò tiwa, káwa náà wo àwọn ọmọ wa tán lọ mọ́sálásí, ká fi wọ́n wí àwọn ọmọ míì tán yìí lọ mọ́sálásí, kàbí ká fi wọ́n wí àwọn ọmọ àdúgbò míì tó jẹ́ pé kí ni o, tó jẹ́ pé irú ohun tí ń bẹ ládùúgbò tiwa ni kò sí ń bẹ, dájúdájú ìyàtọ̀ ó pọ̀ yóò wà láàrin wọn. bẹ́ẹ̀ náà ni malja ash-shabab, bẹ́ẹ̀ náà ni yóò máa jẹ́ àyè tó jẹ́ pé wọ́n ti ń ṣàmójútó àwọn ọ̀dọ́ lọ́kùnrin, bẹ́ẹ̀ náà wọ́n ń ṣàmójútó àwọn ọ̀dọ́ lóbìnrin. wọn ò ní fi wọ́n lẹ̀ kankan máa ṣèranù. tí ìmáàmù bá ti ń rí ohun tí ò dáa, ìgbésẹ̀ tí ò dáa lára ọmọ ẹnìkan, lóòótọ́ kì í ṣe ọmọ ìmáàmù, àmọ́ ìmáàmù ó mọ̀ rí pé ojúṣe tèmi ní gbé kí sọ, yóò wá pè lágbájá, Kàbírù máa bọ̀ wá bí, Fátímà máa bọ̀ wá bí, mo rí ẹ̀yin méjì nínú òkùnkùn lánàá, ṣẹfẹ́ fẹ́ra yín ni, ẹ jẹ́ ìyọjú sí bàbá yín. ẹ̀rí nínú àwọn iṣẹ́ dáadáa tí ẹni eré máa ń ṣe nínú àwùjọ ni ẹni jẹ́ pé ẹni eré kan tó wà láwùjọ wa káwa náà gan la ká tara rẹ̀ ká fi ṣe kíni o, ká fi tún ọmọ wa ṣe. kọ́lá ọba àlekè ọlá kó má ṣe ìrànwá ní ọwọ́ Zakariya alayhi salam. ọlọ́run ròyìn ẹ̀ fún al-Qur'an nípa Maryam nínú ààyè tí wọ́n gbé sí. ọlọ́run ọba sọ fún wa pé kullama dakhala alayha Zakariya al-mihrab wajada indaha rizqa. ipe gbogbo ìgbà tí Zakariya
tó bá wọnú al-mihrab àyè tí Maryam tó wà tí fi máa ń ṣe ìjọsìn nínú mọ́sálásí tó jẹ́ pé kìí kàn yíwọ́ káàkiri kó máa rìn káàkiri bí ìgbóná ẹ̀rí àyè yìí báyìí tí Zakariya bá wọ àyè yìí tó bá fẹ́ lọ wo Maryam ń bẹ̀ tó bá ti débẹ̀ tó bá ti ní assalamu alaikum tó bá wọlé kullama dakhala alayha Zakariya al-mihrab wọ́n ní wajada indaha rizqa yóò bá jíjẹ mímu yóò bá lọ́dọ̀ rẹ̀. àwọn àfáà wọ́n túmọ̀ rizqa fún wa àfáà Mujahid àti al-Imam Sha'bi àti al-Imam Sa'id ibn Jubair àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn olùmọ̀ wọ́n sọ fún wa pé ìtumọ̀ ayà yìí òun náà ni wajada indaha fakihata as-sayf fi ash-shita wa fakihata ash-shita fi as-sayf. ìtumọ̀ rẹ̀ ni pé tí Zakariya bá wọlé lọ bá Maryam lásìkò ọyẹ́ oúnjẹ tí máa ń bá àwọn èso tí máa ń bá àwọn èso àsìkò kíni o àsìkò oòrùn tó jẹ́ pé àsìkò tó jẹ́ pé ooru máa ń mú gan òun ní máa ń lọ bá lọ́dọ̀ Maryam lásìkò òtútù bẹ́ẹ̀ náà ni tó bá dé bá ọ̀dọ̀ Maryam lásìkò ooru yóò bá oúnjẹ àwọn èso tí máa ń so lásìkò òtútù yóò bá lọ́dọ̀ Maryam jẹ́ ń pé àwọn èso tó jẹ́ tàsìkò kọ́ ní máa ń bá àwọn èso tó yẹ kí máa ń wà ráà tá a lè rí lásìkò yẹn òun ní máa ń bá lọ́dọ̀ Maryam alayhi salam. tọ́ àwọn àfáà sọ fún wa pé al-mihrab tó wá nínú àyà yìí ní pé àyè ìjọsìn wọ́n ní kì í ṣe dandan ń gbé kó jẹ́ kí ni o kó jẹ́ pé a gbé ọmọ a kàn gbé sínú ilé a bò mọ́lẹ̀ sínú ilé a ní kó má jáde rárá lakin al-mihrab namatul haya òun náà ni ètò ìgbésí ayé tá bá ọmọ tó ó lè jáde àmọ́ ibi báyìí tán ti gbé ń ṣòṣà tá ti máa ń wo eégún wọ́n má débẹ̀ mùsùlùmí ni wọ́ ibi tá ti máa ń jó lẹ́yìn kan lọ́hùn ni wọ́n má débẹ̀ mùsùlùmí ni wọ́ a sì máa ṣàlàyé fún ọmọ bí ta'lil a máa sọ̀rọ̀ fọ́mọ a sì máa ṣàlàyé kí ló dé ta fi ní kó má ṣe nǹkan báyìí a máa gbìyànjú a máa ṣàlàyé fún wọn ẹ̀rí wọ́n fi ní bí atún wọ́n ní al-mihrab bí atún salihatun tukharriju sulukan saliha òun náà ní àwùjọ tó dáa tí máa ń gbé ìwà dáadáa tí máa ń gbélé àwọn ọmọ lọ́wọ́ jàmáà jẹ́ pé àwùjọ tó dáa ní ká gbé àwọn ọmọ wa sí o ẹ̀rí pé Maryam alayhi salam eléyìí tá ń pè ní al-mihrab yìí ó ní ìlàpá tó pọ̀ ní ìgbésí ayé kíni o nígbésí ayé Maryam ní àwùjọ wa lónìí ẹ̀rí orú ayé tó dá tó jẹ́ pé àwọn ọmọ wa lè máa lò sí tó jẹ́ pé wọ́n fi ṣerú oríire báyìí òun náà ní àwọn ilé ẹ̀kọ́ al-Qur'an ẹ̀rí pọ́pọ̀ nù wa lónìí àwọn ọmọ wa wọ́n máa ń lọ léwe wọ́n lọ léwe dáadáa wọ́n lọ léwe wọ́n máa ń wọ àwùjọ àwọn kèfèrí ṣàwọn pé léwe àti mùsùlùmí àti kèfèrí ní bẹ́ńbẹ́ tó bá dijọ́ tó ọmọ wọn bá lọ lé kéwú àwọn sọ pé káfà ọmọ bọ̀ wálé bẹ́ẹ̀ ni kò burú pé káfà wálé kó àṣetú ìfọ́mà àmọ́ o ọmọ tí a bá fẹ́ gbà àfà sílé fún tó fẹ́ máa kọ́ ẹ̀kọ́ nílé ó tún yẹ pé kó máa lọ lé kéwú jàmáà ó yẹ pé kó máa tún máa wọnú àwùjọ tí ń jẹ́ kí ni o tí ń jẹ́ àwùjọ dáadáa ni kó máa rò pọ̀ mọ́ àwọn mùsùlùmí kó máa rò pọ̀ mọ́ àwọn mùsùlùmí ẹgbẹ́ tí ó máa bá àwọn mùsùlùmí ní dàgbà tí ó jẹ́ pé àwọn mùsùlùmí mi ní wọ́n bá lè lápa tó dá nígbésí ayé tiẹ̀ náà tó bá dàgbà jàmáà wọ́n ní nínú àwọn àwùjọ tó dá yìí òun náà ni al-masjid òun náà ni inú maslasi tabawo idha fasada ahaduha ikhtalla tawazun tó bá di pé ọ̀kan nínú àwọn àwùjọ mẹ́tẹ̀ẹ̀ta tá dárúkọ yìí ilé ẹ̀kọ́ maslasi tó bá di pé ọ̀kan nínú rẹ̀ bàjẹ́ ẹ̀rí ọ̀kan nínú rẹ̀ bàjẹ́ ẹ̀rí pé sísítẹ́ẹ̀mù ẹ̀kọ́ sísítẹ́ẹ̀mù di rírí ọmọ náà yóò ṣe kí ni o yóò mẹ́hẹ̀lẹ̀ kan náà kò ní létò mọ́ òun ló fà tó jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú ilé gbọ́dọ̀ dá ilé ẹ̀kọ́ ta fẹ́ gbọ́mọ sí ó gbọ́dọ̀ dá bẹ́ẹ̀ náà ni mọ́sálásí ta fẹ́ lọ ta fẹ́ máa gbé ọmọ lọ kò ní jẹ́ mọ́sálásí tí wọ́n ń tí aṣọ tí wọ́n ń yípo rẹ̀ tí wọ́n ń tí aṣọ funfun tán yípo rẹ̀ títí ọmọ wọ́n gbé kí ni wọ́n ń ṣe yìí èwo tó lẹ́ tún ń ṣe yìí àṣà ìkó eléyìí ń lè kéwú jàmáà kọ́láwọn bá lè kẹ́ ọlá kó tún wá ṣe kó tún àwùjọ wa ṣe ẹ̀rí a rí pé ọmọ yìí Maryam alayhi salam ní ìgbà tí wọ́n bí léèrè tí bàbá yìí tí Zakariya tó bí léèrè ń pé kí ni o
anna laki hadha pé ìrẹ́ Mariam tọ́ mo rẹ́ so lọ́dọ̀ rẹ̀ èso yìí inú mois de janvier nìkan láti máa ń rí àìsábà rí inú juin la sì wà yìí ìbolo ti rí manga inú juin àbí ìbolo ti rọ́sàn lásìkò yìí Mariam wá ní tọ́ huwa min indillah ọ̀sán yìí èso yìí ẹnìkan kọ́ ló fún mi Ọlọ́run ọba ló fún mi Ọlọ́run ọba ló pèsè rẹ̀ fún mi min indillah látọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti wá. Àwọn àfáà ní ẹ̀kọ́ wò láàrin kan bí wọ́n ní ẹ̀kọ́ tafẹ́rí kan bí òun náà ni atharu tarbiya fil aqida. wọ́n ní eléyìí ń tọ́ka sí ìlapa dáadáa tí ẹ̀kọ́ tó dáta bá fún ọmọ ìmọ̀ ní lérí àdìọ́kàn ọmọ. ẹ̀rí kò ní máa sọ̀rọ̀ filosofi kó máa dáyàn lọ́pọlọ́rú. gbólóhùn kan huwa min indillah jíjẹ mímu o lọ́dọ̀ ta ló ti máa ń kó ọ̀dọ̀ Ọlọ́run ọba ni máa ń kó o. eléyìí ń jẹ́ pé kọ́ mọ́mọ́ gbé kí ni o àwọn nǹkan kan wà tó jẹ́ pé èèyàn kà í ṣe fún èèyàn Ọlọ́run ni máa ń ṣe fún èèyàn. jíjẹ mímu rẹ kò sí lọ́wọ́ èèyàn kan. yarzuqu man yasha inna Allaha razzaqu dhul quwwatil matin. dájúdájú Ọlọ́run ọba tí ń pèsè jíjẹ mímu fẹ́rú ni ọba alágbára ni Ọlọ́run ọba náà. òun láti gbọ́ yìí o ó yẹ pé ká gbé eléyìí sí àwọn ọmọ wa lọ́kàn ká má gbé sáwọn ọmọ wa lọ́kàn pé èmi mò ń ṣe fún ẹ tí n bá lọ kú ní sí kí ló lè ṣẹlẹ̀ sí ẹ bó bá kú Ọlọ́run ọba ló balẹ̀ kí ọlá ló ní kọ́ ọmọ wálé ayé jíjẹ mímú rẹ wa ma tasqutu min waraqatin illa ya'lamuha Allah. ewé kan ò ní jábọ́ lára igi ọmọ kan ò ní wálé ayé àyàfi ń gbé kí ni o kọ́lọ́run ọba balẹ̀ kí ọlá kó gbé jíjẹ mímú rẹ tiẹ̀ sí lọ́wọ́ kọ́lọ́run ọba balẹ̀ kí ọlá kó má ṣe ìrànwá lọ́wọ́ o kọ́lọ́ mẹ́sà jẹ́ agbẹ́sì wáyé ní ti dáadáa. jama ọ̀rọ̀ díẹ̀ nìyẹn nípa rírí Mariam aleyhassalam nínú ọ̀rọ̀ gbésí ayé. abáwò a rí pé níbí a ti ń rí pé inú àwùjọ tó máa bá wà ìmọ̀ ńlá palára ọmọ jẹ́ ń pé kọ́ má jẹ́ pé ọba náà láàmà ṣe kí ni láàmà bọ́mọ wí wípé wọ eléri burúkú yìí a sọ fún ẹ títí ò gbọ́ a sọ fún títí kò gbọ́. inú àwùjọ wo lẹ́yìn gbé sí ẹ̀yin náà tún àwùjọ tẹ́ gbé sí ẹ̀tún ṣe. tabako ń bẹ̀ awọnú àwọn kíni àwọn ìròyìn dáadáa tí a rí lára Mariam tó jẹ́ ń pè à ń fẹ́ ń pé káwa náà lọ́kùnrin wa lóbìnrin wa ká gbìyànjú káwọn wàyí kó máa bẹ lọ́wọ́ wa àwọn ìròyìn dáadáa báyìí kó máa bẹ lọ́wọ́ wa. ẹ̀rí àkọ́kọ́ nínú àwọn ìròyìn yìí òun náà ni al-istifa wat-tahara kíyàn jẹ́ ní ẹ̀ṣà láwùjọ kí yẹn sì jẹ́ ni mímọ́ láwùjọ. ẹ̀rí eléyìí báyìí Ọlọ́run ọba àlékí ọlá fi ròyìn ìyá wa tí a mọ̀ sí Mariam aleyhassalam. ẹ̀ṣà tá à ń sọ yìí òun náà ní ẹ̀ṣà níbi pé ká máa ṣọ́ abẹ́. ẹ̀rí òun náà ní ẹ̀ṣà níbi pé kó jẹ́ pé kí èèyàn máa jẹ́ ẹni tí ń ṣèjọ́sìn kó jẹ́ pé gbogbo nǹkan táwọn èèyàn ń ṣe láwùjọ tó takotọ Ọlọ́run ọba èèyàn ò bá wọn ṣe eléyìí gangan ni ohun tí a mọ̀ sí ẹ̀ṣà. ẹ̀rí Ọlọ́run ọba àlékí ọlá in sọfọ́nà al-Qur'an ó ní ya Maryam inna Allaha astafaki wa tahharaki ala nisa'il alamin. Ọlọ́run bá ní rẹ̀ Maryam alayhassalam Ọlọ́run bá ṣe ẹlẹ́ṣà o Ọlọ́run ní èmi Ọlọ́run mo ṣe ẹlẹ́ṣà. ẹ̀rí bẹ́ẹ̀ náà ni mo fọ̀ ẹ́ mọ́ àwọn àfáà ní àfọ̀mọ́ bí zahira wa batina taharatu zahira wat-taharatul batina ó tọ́ka sí ìmọ́tótó ara ìmọ́tótó gbangba àti ìmọ́tótó tinú. lédè kúkúrú ó tọ́ka sí ìmọ́tótó làákàyè kó má jẹ́ pé èèyàn wà tó jẹ́ pé nínú ìgbàgbọ́ rẹ̀ nínú èrò rẹ̀ nínú àdìọ́kàn rẹ̀ ìdọ̀tí ń bẹ́ẹ̀ àyímáyé èèyàn lónìí tó yẹ pé ẹ̀rí ó múra ó wọ aṣọ tó dáa ó ń sunulé tó dáa ṣùgbọ́n àdìọ́kàn rẹ̀ subhanallah nǹkan kan ò sí bẹ́ẹ̀ ìgbólú ń bẹ́ẹ̀ ìdọ̀tí gidi ní bẹ́ẹ̀ Ọlọ́run bá àlékè ọlá kó má ṣe ìfọkàn wa mọ́ kọ́lọ́run kó má ṣe ìfún wa ní ìmọ́tótó kọ̀kọ̀ ìmọ́tótó ọkàn ìmọ́tótó àkídà gẹ́gẹ́ bó ṣe fún wa ní ìmọ́tótó gbangba ọlá tí tóbi ọba náà. bẹ́ẹ̀ náà ni àríkìlẹ̀ taharatun qalbiyya wa taharatul jawarih. bẹ́ẹ̀ náà ni àtúnrẹ́ nígbé kí ni o nínú àwọn ọ̀nà tí ìmọ́tótó yìí
tó dé bí Ọlọ́run bá fọ̀ mọ́, Ọlọ́run fọ̀ ọkàn rẹ̀ mọ́, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run fọ̀ ìmọ̀ àwọn oríkèríkè Maryam, Ọlọ́run bá ṣe ní kíni o oríkèríkè tó dáa. Eléyìí ń tọ́ka sí pé Maryam kìí ṣe oníṣìnà. Eléyìí ń tọ́ka sí Maryam pé Maryam tẹ́rí tó bímọ tí ò ní bàbá ni kìí ṣe ń pé ó rìnrìn àgbèrè o. Ọlọ́run bàbá lékè ọlá ẹni mímọ́ lọ́lọ́run ṣe Maryam. Báwo ló ṣe gbà tó fi ayẹyẹ tó bímọ á padà mọ́ sọ fúnra wa. Ẹ̀rí tabako ń bẹ̀ a rí pé inú àwọn òròyìn tí ń bẹ lára Maryam òun náà ní kíni o al-ibada, òun náà ní kíni o al-ibada wal-istiqama. Ẹ̀rí òun náà ní pé Ọlọ́run fi ìjọsìn fi ròyìn Maryam wípé obìnrin ní lóòótọ́, àmọ́ kìí ṣe obìnrin tí ó ní mo ń ṣe ọbẹ̀ lọ́wọ́, tí n bá ti ṣe ọbẹ̀ bùṣe mi wà lọ kírun, àbí àwọn ọkùnrin ní ìjọsìn jẹ lógún o, kò kán àwa o. Rárá, Maryam yìí ṣe irú obìnrin bẹ́ẹ̀. Kódà lal-mawsimiyya kìí ṣe obìnrin tó jẹ́ pé ìmọ̀ ń kírun àwẹ̀ Ramadana nìkan, kìí ṣe obìnrin léyà. Maryam obìnrin tí ń sin Ọlọ́run ní gbogbo ìgbà ni. Akagbọ́n tọ́lọ́wọ́ bá sọ fún Ọlọ́run bá ní rẹ̀ Maryam ya Maryam uqnuti li rabbiki. Ẹ̀rí uqnuti li rabbiki wasjudi warka'i ma'ar raki'in. Ọlọ́run ní rẹ̀ Maryam mo pè ẹ́ o, uqnuti li rabbiki, gbéra rẹ̀ kalẹ̀ fọ́lọ́run kó máa sin Ọlọ́run ní gbogbo ìgbà, máa sin Ọlọ́run ní gbogbo ìgbà. Wasjudi, máa forí balẹ̀ fún Ọlọ́run bá ṣe máa ń forí balẹ̀ tá bá ń kírun. Warka'i, máa tẹ̀ kọ̀kọ̀ fún Ọlọ́run bá pẹ̀lú àwọn ẹni tí wọ́n ń tẹ̀ kọ̀kọ̀. Jàmáà, àwọn àfáàní nínú ẹ̀kọ́ tí ń bẹ bí òun náà ní pé al-ibadatu jama'iyya la fardiyya. Ẹ̀rí pé níbí warka'i ma'ar raki'in ó ń tọ́ka sí pé àwọn àjọsìn tá bá máa ń ṣe nínú jàmáà, mùsùlùmí gbọ́dọ̀ máa bá wọn ṣe nínú jàmáà. Gẹ́gẹ́ bí ìrun ọ̀ranyàn ká máa lọ kí inú jàmáà, ọ̀ranyàn ni fọ́kùnrin. Bẹ́ẹ̀ náà ni ìrun àwẹ̀, ìrun léyá fọ́kùnrin àtobìnrin, ọ̀ranyàn ni. Maryam yìí sábà fọ̀kàn lẹ̀ nínú àwọn ìjọsìn tó bá jẹ́ ìjọsìn àwùjọ jàmáà. Ọlọ́run bá pa á láṣẹ bẹ́ẹ̀, tọ́lọ́run bá sì ti pa á láṣẹ ká mọ̀ pé Maryam ó ṣe jàmáà. Ẹ̀rí bẹ́ẹ̀ náà ni al-qanut dalilu istimrariyya la mawsimiyya. Ẹ̀rí gbólóhùn tọ́lọ́run bá sọ fún wípé ó kùnù tí má ṣe ìjọsìn fọ́lọ́run bá ń gbogbo ìgbà, òun náà ni pé ìjọsìn Maryam ìjọsìn gbogbo ìgbà ni. ń tọ́ka sí pé ìjọsìn Maryam kìí ṣe ìjọsìn inú àwẹ̀ nìkan, ìjọsìn gbogbo ìgbà ni Maryam máa ń ṣe. Ẹ̀rí kọ́lọ́run bá lékè ọlá kó má ṣe ìdúró tì wá. Ẹ̀rí Maryam alayha salam àríkọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kí ni o, ó jẹ́ ẹni tí ń ṣe ìjọsìn gbogbo ìgbà. Káwa náà ká padà gbé wọnú àwùjọ wa. A rí i pé ní ìlú wa àti láwọn ìlú míì táwọn mùsùlùmí ń bẹ, àwọn ẹlòmíì ń bẹ ládùúgbò tó jẹ́ pé ẹ ní rí wọn, ẹ lè mọ̀ pé mùsùlùmí ni wọ́n àyàfi ijọ́ àwẹ̀ Ramadan, ijọ́ ọdún Ramadan. Bí tí Ramadan ṣe ń bọ̀ yìí nísìn, àwọn ẹlòmíì ń bẹ ládùúgbò tí ìwọ tó ṣe ẹ̀dí àdúgbò tí mọ̀ pé mùsùlùmí nídìí sí. Ó máa ń gbé bóyá Janet ni, bóyá Pierrette ni, bóyá Jean ni, yóò kàn díjọ́ ọdún àwẹ̀ ni, ó kàn rí yóò gbé mọ́tò jáde, yóò tún wá gbé tàpí síwájú mọ́tò, yóò wá wọ jálàbù funfun ni yóò tún wọ̀ pàápàá. Allahu akbar. Ẹ̀rí gbogbo eléyìí ohun tí ò dá ni o. Bẹ́ẹ̀ náà ni àwọn ẹlòmíì wà ya'buduna Allaha inda shada'id faqat. Àwọn ẹlòmíì wà tó jẹ́ pé àsìkò tí ìnira bá kàn wọ́n nìkan ni wọ́n ń ṣèjọ́sìn. Maryam yìí ṣe bẹ́ẹ̀ o. Maryam kana thabita. Ẹ̀rí látara bí láti gbé ní mẹ́sáàjì kan tó jẹ́ pé a fẹ́ gbé kí àwọn ọ̀dọ́ kí wọ́n ṣe kíni o, kí wọ́n mú ti wọ́n bẹ̀. Ẹ̀rí kíni mẹ́sáàjì náà, òun náà ni al-istiqama thumma al-istiqama la tadayyunul mu'aqqat. Ká gbìyànjú ká dúró déédéé, ká sì máa sin Ọlọ́run ọba ní gbogbo ìgbà. Gẹ́gẹ́ bọ́lá ọba ṣe sọ fún wa pé wa'bud rabbak hatta ya'tiyakal yaqin. Máa sin Ọlọ́run ọba rẹ títí kíni fi dé o, kí ohun tí ń jẹ́ òdodo kó fi dé bẹ́ẹ̀. Nínú àwọn ìròyìn kẹyìn tá a kọ́, òun náà ni kí ni o, as-sabr anil kalam. Òun náà ni pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèyàn máa ń sọ. Ní ìgbà tí Maryam alayha salam tó lóyún, tó jẹ́ pé ó di oyún àwọn inú àwùjọ wa mọ̀ pé lóyún ẹ̀sìn, nítorí pé kò ní bàbá kò ní kan, àwọn yóò máa bí léèrè, wọ́n máa sọ pé oníṣìná ni, oníkíní kan ni. Ọlọ́run bá ní ìrẹ Maryam má sọ̀rọ̀ o, tí wọ́n bá bí ẹ́ ìwọ sáà ti sọ pé kí ni o, inni nadhartu lirrahmani sawma,
mo dá Ọlọ́run ọba ní májẹ̀mú pé kí ni o mo fẹ́ gba àwẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ sọ̀rọ̀ lónìí falan ukallima al-yawma insiya ní bẹ́yàn kankan sọ̀rọ̀ lónìí ẹ̀rí bẹ́ẹ̀ náà di Ọlọ́run ọba sọ fún Maryam alayhi salam níbi òun náà láti gbé pé ìwọ tó bá ń wọ hijab táwọn bá ń fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ò nídìí kò sọ̀rọ̀ ò nídìí kò jà fi ọ̀rọ̀ lẹ̀ fọlọ́run ọba lékè ọlá kó má ṣe kí ni o kó má ṣe ìjà nípò rẹ̀ abẹ́ Ọlọ́run ọba lékè ọlá kó má ṣe fún wa ní àgbọ́yé gbogbo àwọn ọ̀rọ̀ yìí kó tọ́ wa sọ́nà gbogbo àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ìgbésí ayé ìyá wa Maryam kọ́lọ̀ ọba lékè ọlá kó má ṣe jẹ́ wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa kó wúlò fún wa nílé ayé wa kó wúlò fún wa nínú àwùjọ wa kó jájèrè lálkìyàmà subhanallah subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.